wọ́n ti kẹ́ kan orúkọ Al-Yusuff sí nǹkan tẹ́ àwọn tẹ́ fún lówó ẹ lè fèmí náà ní dọ́là tẹ́ bá kó dání. So ṣé mo dáhùn question yẹn? Oúnjẹ tí mo ti sọ lẹ́ẹ̀kan pé oúnjẹ àwa máa fún yín lóúnjẹ méjì. Ok, àwọn ìmáàmù ní kí n bẹ̀ yín. Every ọdọọdún la máa ń bẹ àwọn alálàájì wa. Àkọ́kọ́ náà Ọlọ́run ò ní bà ìrìn àjò wa jẹ́. Ọlọ́run ò sì ní iṣẹ́ ni tí yóò kó bá ọmọlàkejì ẹ̀. A ní kitchen ní Mecca. Kitchen táwa ní a máa ń gbé oúnjẹ dání láti Nàìjíríà. Ráìsì, ẹ̀wà, iṣu, sẹ̀mó, gbogbo nǹkan tí gbogbo wa fẹ́ lọ jẹ. Ẹ jọ̀ọ́ mo máa bẹ̀ yín, ẹ bá wa gbé dání fún àwọn tí àyè bá wà. Ẹ láǹfààní láti tú látòkè délẹ̀ kí wọ́n tó rà pẹ̀lú. Tó kọ́ ṣàdúrà kan pé Ọlọ́run ní ṣe wá ní tí ó kó bá ọmọlàkejì wa. Oúnjẹ tí a fẹ́ lọ jẹ ni bí a dẹ̀ ṣe lè ṣe ni pé kí gbogbo wa pín mọ́ra wa lọ́wọ́. Ẹ̀yin tẹ́ wá láti complain mí náà gba àwọn agent yín wọ́n á ṣàlàyé fún yín báyìí máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Kò ń ṣe Al-Yusuff lólóúnjẹ gbogbo wa la ní oúnjẹ. Ẹ̀bà kan fún mi yẹn kéré nígbà tí gàrí tó gbé kò tó. So ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́. Amọ̀kẹ́ máa gbọ́ lecture lóríṣiríṣi pé ẹ má gba ẹrù o, àwa náà máa ní kẹ́ ẹ má gba ẹrù. Àmọ́ oúnjẹ ilé yìí oúnjẹ tiwa ni ẹ ní láti tú kẹ́ wò ó fún ẹni tí Ọlọ́run bá gbà láàyè ni o kí Ọlọ́run kó jẹ́ kí ẹ bá wa ṣe. Àwọn obìnrin alájà ẹ ká dá alájà ẹ lẹ fún ọmọ ẹ. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Usman. Riskat Usman. Nice meeting you, man. Ẹ jẹ́ ní sùn, wọ́n ní mọ́tò kan. Nice meeting you today, man. All right, man. Irú tíra o ma. Ṣé wọn lè bá ní? Wọ́n ní kí ẹ ṣe sórí fóònù yín pé kó wà lórí fóònù torí pé tó bá tu ẹrù yín ó láwọn ọgbà méjì ó láwọn tíra tó kì í gbà. So ẹ try kẹ́ jẹ́ kó wà lórí ẹ download ẹ sórí fóònù ìyẹn ẹ máa ní access láti lè kà dáadáa. Ok, another obìnrin mélòó ló ti dáhùn? Obìnrin ti mẹ́rin. Mẹ́ta, ok, àkànníwà mà torí àsìkò. Ok ma. Bọ̀dá mi ní dáhùn o. Sallallahu alayhi wa sallam. Ok, Alájà Saida àti ṣé bẹ́ẹ̀ lọ́wọ́. Ìbéèrè gẹ́gẹ́ bí ẹ ṣàlàyé àwọn kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan nípa tó bá ń ní education ṣẹlẹ̀. Tòṣèjọ́ bá ní ìdẹ̀ṣọ́ náà kò gbà ṣó lè kó dáa. Kì máa dá yín lóhùn sí. Mo sọ̀rọ̀ nípa medication, mo ní kí a rí doctor wa kí wọ́n fún wa ní paper prescription yẹn. Ẹ lè mú oògùn tẹ́ bá ní pẹ̀lú ìwé doctor yín. Ẹ ní kí wọ́n kọ prescription yẹn fún yín. So ìwé yẹn máa wà lọ́wọ́ yín torí pé tí ìbéèrè bá kàn ẹ̀yin nìkan lè lè ṣàlàyé iṣẹ́ tó ń ṣe lára yín àwa ò ní lè ṣàlàyé àmọ́ tí ìwé bá ti wà fún pé doctor's report àbí nǹkan kan ni wọ́n máa fi yín sílẹ̀ láti mú dání. Ọgbọ́n tẹ̀mọ̀ pé fẹ́ lò ní kó má pọ̀ ju bí nǹkan téèyàn fẹ́ lọ tà. Ẹ jọ̀ọ́ tramadol obì gbogbo nǹkan tó lòdì tí Saudi ò ní fẹ́ ẹ má jẹ́ agbedání o. Obì, orógbó, tramadol gbogbo nǹkan tí wọ́n máa dà wá láàmú. A máa ń sáré a máa ń gbé dání dáadáa, màámi máa ń gbé dání, bọ̀dá mi náà máa ń gbé dání. Ẹ jẹ́ káwa máa gbé dání o. Nǹkan change sí gbogbo nǹkan oògùn tó lè kọ́ sí wàhálà ẹ má jẹ́ àgbé dání. So àwọn ọkùnrin sọ ti pé alájà ìfẹ́ béèrè. Ok. Ok. Ẹ lọ sà. Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Alájì Adébáyọ̀ Mojeed. Alájà Adébáyọ̀ Mojeed, ṣọlá fẹ́ lọ́wọ́. Mo fẹ́ béèrè nípa ọjọ́ tá a máa mú flying tá a máa fi dé airport.
ọ̀sẹ̀ ká ní tíkẹ́ẹ̀tì wà lọ́wọ́ wa àti máa rí time àfẹ́ mú. Ọ̀dà nínú ìbéèrè tó tún béèrè alájì kan ti béèrè lẹ́ẹ̀kan bọ̀ máa tún ṣàlàyé nítorí pé màá sọ ẹ jẹ́ kí n sọ experience díẹ̀ tí nǹkan tó pé a ní gúrùpù bíi 4 bọ̀ kálukú ní gúrùpù ọ̀kan mo ní leader wà tó máa sọ timing ní at everything fún everybody ní 2019 Hajj aláwọn èèyàn tó ń lọ lórí Ethiopia aláwọn tó ń lọ lórí Emirates aláwọn èèyàn tó ń lọ lórí Etihad nǹkan tó ti ṣe wá rí ni èmi wá gbé list orúkọ jáde láì mọ̀ pé nǹkan tí mò ń ṣe máa kọ́ sí wàhálà fún mi èmi wá pe orúkọ àwọn tó máa lọ ní 7 láàárọ̀ lórí Etihad àwọn náà kọ́ máa lọ dájí Egypt sì di bí 10 o'clock Emirates lè di alẹ́ wàláì nígbà tá a parí gbogbo program yẹn tán àwọn tó yẹ kó dé airport lánàá ti dé airport látàárọ̀ kùtùkùtù kọlù fẹ́ bá ebi jẹ lọ́dún náà everybody aṣọ àní airport kí lorúkọ yín alẹ́lẹ̀ láàrin àwọn tí wàá ń bí o ẹjọ́ so mo wá kọ́gbọ́n tí gúrùpù bá ti pọ̀ bẹ́ẹ̀ yẹn kà má bàa tí pé àkọ́kọ́ náà yẹ ká kọ́kọ́ ní ìgbà wípé gbogbo ọta tí ní visa lọ́wọ́ tá a ti wà nù program yẹn gbogbo wa láàrin ìrìn àjò tíkẹ́ẹ̀tì wa ti rẹ́dì tó bá di Monday inshallah wọ́n máa send ẹ̀ sí WhatsApp wa but wọ́n ti print ẹ̀ jáde ọtí wọn ká kọ àti máa send ẹ̀ náà wá ìtúnì láti ní lọ́wọ́ so timing yẹn wọ́n máa sọ sínú platform àwọn group kọ̀ọ̀kan leader àwọn tó ń lead wa lọ ó ti wà ní ọwọ́ Imam Yahya Koyum báyìí tí àyè bá wà sí wọ́n lè ṣàlàyé fún wọn but ẹ tún sọ sínú platform so ṣé mo ti free so ta ló ti ní question ṣé o ti pé ẹ jọ àtọ̀dọ̀ dárù ṣàrẹ́ anybody àlùbáríkà ṣàrẹ́ anybody wàbí láì tàn fíì ok àwọn dáàdì mi orí gbájò dárò salamu alaikum ó yà yín gan ẹ̀yin lẹ kọ́kọ́ dé ambassador restaurant ambassador surprise restaurant wa alaikum salaam abakata ẹ má bínú sá. ọkọ mi Alhaji Abdulateef Afọláyan olóyè. Abdulateef Afọláyan ọkẹ sá. ẹ sọ̀rọ̀ nípa oúnjẹ ìṣẹ̀lẹ̀ fún àbárò alẹ́. bẹ́ẹ̀ni sá. ọ̀sán ò síbẹ̀ o. tàbá rí ẹni tó wá gbóúnjẹ dání bóyá ó fẹ́ ṣe ọ̀rọ̀ tó ti fẹ́ dáná báwo ló ti lè ṣe tí ó lè lo kíṣìnì àbí. Okay. ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ńlá ni o àbí ká ṣàlàyé. àkọ́kọ́ náà Ọlọ́run bá àlákẹ́ ẹni tó bá ń ṣàdéhùn tí kò bá mú ṣẹ àbí ẹni tó bá ń sọ nǹkan tó mọ̀ pé òun ò ní ṣe kí ayé lè sọ pé Allahu Akbar àní ṣe bẹ́ẹ̀ kò sì sínú ìṣe wa. oúnjẹ àárọ̀ àtàlẹ́ yẹn nìkan kò sí ọ̀sán nínú ẹ̀ àmọ́ tí a bá rẹ̀ ń tó fẹ́ ṣe oúnjẹ àti ní kí ẹ gbé oúnjẹ àwọn kan bí ẹni tó máa ń select àtúnṣọtẹ tó bá fẹ́ ṣe oúnjẹ lọ́sàn-án kì í sábà wọ́pọ̀ but sábàárẹ̀ ẹni tó bá ké dandan ó gbọ́dọ̀ jẹun lọ́sàn-án àwọn supermarket wà tẹ̀lé rí oúnjẹ àwọn Nigerian caterer wà tó ń ta oúnjẹ ládùúgbò but tíyẹn ò bá tún rọrùn ẹ ra electric kí ló ń lo electric cooking yẹn flat yẹn hot plate yẹn ẹ rà á dání àwọn láti ibi ẹ mú pọ́ọ̀tù bóyá ẹyọ kan tẹ́bi ṣe ráìsì tó máa fi ṣe omi ọbẹ̀ ẹ ra gbogbo èlò yín ẹ mú dání nínú yàrá yín àmọ́ ẹ gbọ́dọ̀ ní ìgbàláyè pẹ̀lú àwọn tẹ́jọ́ wà nínú yàrá o ẹni tó fẹ́ dáná tí ooru máa mú àbí tí nǹkan máa ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ sọ fún àwọn tọ́jọ́ wà nínú yàrá pẹ̀lú ìfẹ́ ya alájà oúnjẹ tó ń gbé láàárọ̀ yẹn mi oúnjẹ mo fẹ́ sáré sí oúnjẹ kan in fact ó lè jẹ́ pé ẹ̀yin méjì mẹ́ta lè fẹ́ ṣe so àyè ò sí láti bá yín ṣe nínú kitchen òun yìí ni kí wọ́n máa ṣe májẹ̀mú tó máa di torí kitchen wá jìnnà sí hòtẹ́ẹ̀lì mọ́tò ṣẹ̀ṣẹ̀ máa gbé oúnjẹ wá ní kò sílé ní gbogbo ibi tí wọ́n ṣe hòtẹ́ẹ̀lì sí ilé làdè gba kitchen wá sí so tẹ́bálẹ̀ tó fẹ́ sìn kan ẹ̀rà pláàtì Nàìjíríà ọ̀kẹ́ ẹ̀rà náà lọ́hùn àwọn ṣọ́ọ̀bù ẹ̀rà port
ẹ ra ọmọ ológun, ẹ ra gbogbo nǹkan yẹn, so ẹ láǹfààní láti ṣe fara yín lọ́sàn-án, ọmọ kò kí ń wọ́pọ̀, ṣùgbọ́n ọlọ́ba lè kẹ́lá kó ṣe lọ́rùn fún wa. So any question? Mo ní question látọ̀dọ̀ àwọn àlùbáríkà Hajj and Umrah. Mo ní di látọ̀dọ̀ wá bí láì traffic travels. Mufti Al-Journal travels. Mi ti rí kan bèrè question. Àwọn agent yìí náà wà ní. Mo ní di question látọ̀dọ̀ Mufti Al-Journal travels. Binzaria ẹ̀kọ́ ti dáhùn lọ́dọ̀ wọn. Àlùbáríkà Hajj and Umrah. Dáhùn àwọn èèyàn ti dáhùn. Sebi Najat. A ní dáhùn èèyàn láti dáhùn. Okay. Ẹ jọ̀ọ́ tó bá fẹ́ béèrè question torí àsìkò àbí gbogbo wa ti wà okay. Ṣé gbogbo wa ti wà okay? Alhamdulillah. Ẹ̀yin ìyá wa ṣe mọ̀ pé ilẹ̀ máa ń béèrè question. No more question lẹ́yìn bíbá yìí o. Okay, ó yá. Ẹ bá ń fún ìwé náà fẹ́ kọ́. Ẹja pupa yẹn náà fẹ́ kọ́. Wọ́n ní Toyota Corolla kan ó dí àwọn èèyàn lọ́wọ́ o. Mi ò mọ̀. 649 Toyota Corolla. Wọ́n ní ṣé àwọn lè ṣe ìkànnà àbí ṣé àwọn lè tọ́ ìkànnà. Wọ́n béèrè pé irú irun wo ni àwọn lè ṣe. Wọ́n dẹ̀ tún béèrè pé ṣé ó ní deadline ìgbà tí àwọn lè ṣe irun. Ìbéèrè tán béèrè tó dáa ni. Àwọn obìnrin ló dẹ̀ wúlò fún dáadáa. A sọ̀rọ̀ kan ní ìgbà táwọn kọ́ bẹ̀rẹ̀ bóyá alájà náà ti dé lọ fún àǹfààní àwọn ta tún ti dé. Mo ní gbogbo nǹkan tá a bá ní ká náà fẹ́ lọ sin Ọlọ́run. Pẹ̀lú tó bá ti fẹ́ sin Ọlọ́run, á wá fi gbogbo nǹkan tó lè ní kó ìnira bá a fi sílẹ̀. Ẹ láǹfààní láti ṣe oge àbí kẹ́ tún ara yín ṣe. Àmọ́ àwọn kankan wà tí ẹ fẹ́ ṣàlùwàlá tí ó lè má jẹ́ kí àlùwàlá yín rọrùn dáadáa fún yín. Tí ó máa mú yín pé tẹ́ bá ti gbé aṣọ ìráàpù yín wọ̀ tí èékánná máa lọ gé táwa lọ ti fẹ́ ẹ̀jẹ̀ jáde ẹ̀ tó ti dáhùn àfárá nìyẹn. So èmi ò bá ní pé kẹ́ ẹ fi ọwọ́ yín sílẹ̀ fúngbà tẹ́ fẹ́ lọ fi sin Ọlọ́run yìí. Ìgbà mélòó náà lẹ máa fi padà sílé. Irun ṣíṣe ẹ lè di irun òun ló dáa jù. Torí pé kò sí bí ẹ ṣe fẹ́ rìn ní Saudi tí ẹ ní kọ́bà orí yín o. Àwọn ò gba ètò pé ṣèbí mo ti fi kíní káàpù sórí. Wọn ò gbà á. Torí pé wọn ò fẹ́ kí ọkùnrin ọlọ́kùnrin rí ojú kó rí ara yín kí ó rí kankan ju ojú tí ẹ bù yín ni wọn la ṣe ṣe àwọn ìjáàbù tá a ṣe yìí. So ẹ ní láti tún fíìsì irun, ẹ kàn kó irun òun ló dáa jù fún yín. Ṣé mo dáhùn béèrè yín? So kò ní sí wàhálà pé ẹ fẹ́ ìyá torí irun tẹ fíìsì náà ẹ lè ráyè lò ó, kò ṣeé fi hàn torí pé dandan ni kẹ́ kọ́bà orí yín, so ẹ má wulẹ̀ ṣe rárá. So àsìkò tẹ wọ́n lè di irun yín gbogbo ìgbà tó bá ti rọ̀ fún yín lè di irun yín, kò ní time. Ṣé o ti yé yín sìn? Ṣàlàyé yẹn lọ mà. Alhamdulillah, adúpẹ́ lọ Ọlọ́run. Ṣáà obìnrin náà já àǹfààní ẹ̀. So ṣó tún ní ìbéèrè míì? Wọ́n béèrè nípa pep. Mo rò pé Imam Yahya kọ ìmọ̀ wọn níṣẹ́ púpọ̀ láti ṣe nínú àwọn àlàyé yẹn. Ẹ máa nóòtù àwọn kan yẹn sílẹ̀ Imam. Ẹ máa nóòtù àwọn kan sọ ẹ lè sọ sí platform. Fún ọgbọ́mọdé tèmi bóyá tí àwọn àfáà mi kọ́ mi. Kò sígbà tí ẹ lè lo pep tí ẹ báyìí tí ìwọṣọ Iraq. Ẹ lè lo pep fún yín ẹ ṣe wàyí ẹ ti dé Mẹ́kà Mẹ́dínà. Àmọ́ tí a bá ti sọ fún yín pé a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ umra tí kálukú wa máa change aṣọ tá a máa wọ ẹ̀wẹ̀ jẹ́ náà tá a máa wọ aṣọ nínú ètò yẹn wọ́n máa ṣàlàyé pé kẹ́ ẹ gé ìkànnà
kẹ́ fárun àwọn abíyá so wọ́n wá sọ àwọn ìgbà tẹ́lẹ̀ ló pẹ̀fíìmù yẹn bóyá àwọn elétò àwọn ẹlẹ́kọ̀ọ́ kan kọ́ wa nínú iṣẹ́ Hajj pé a lè ti lò kẹ́lẹ́ tó wọ aṣọ àmọ́ tí ó láwọn pẹ̀fíìmù kan tó yẹ pé kò wá tó yẹ pé Islamic perfume ni tí olóòórùn òbí ògógóró nínú tí pé àwọn Arab náà máa ń lò tẹ́ bá tún wọṣọ tán bọ̀ torí pé àsìkò lè má sí láti wo olú ẹ̀ so bóyá ká tó wọṣọ yẹn aláǹfààní láti lò tí a bá ti wọṣọ tán kò sí pé mi ò rò kó tún rùn lára mi mọ́ ṣe tẹ̀ mọ́ ó ti bàtà bá parí iṣẹ́ Hajj so ṣé ìbéèrè yẹn wà òkè fún yín ìdáhùn yẹn ìkọ́kọ́ tó wà tí mo túmọ̀ kó máa ń ṣẹlẹ̀ ní Mínà lẹ́nu bàtà bẹ̀rẹ̀ iṣẹ́ yìí díẹ̀díẹ̀ ẹlòmíì lè má bọ aṣọ ẹ̀ rárá tá a máa fi parí iṣẹ́ Hajj yẹn ẹlòmíì sì lè bọ́ nígbà tá a bá ti parí tàti látàràfà ọ̀nà méjì ni mo rí ọ̀rọ̀ yẹn sí tí a bá rà wọn tí wọn ò bọ aṣọ wọn tá a fi parí iṣẹ́ Hajj aṣọ yẹn ti wá dọ̀tí ẹ má jẹ́ abú wọn òun ló mọ nǹkan tó torí ẹ̀ ṣe àmọ́ tá a bá rà wọn tí a ti wá ṣe àràfà tá a ti pẹran tán tí a ti wá wọ aṣọ wa àwọn tí wọn ò bọ́ tí wọ́n yẹn wọn gbọ́dọ̀ bú àwa tá a ti bọ́ o ọ̀nà méjì ni sífàtà àti pa ẹran a lè ti parí àti fá irun wa àti gé irun wa àti parí iṣẹ́ Hajj yẹn bá ṣe wá wọ ìráàmù yẹn tá à ń ṣiṣẹ́ Hajj yẹn lọ aláǹfààní láti máa lọ wẹ̀ o Saudi Arabia ṣe léèwẹ̀ sí Mínà fún wa tí wọ́n ṣe sí àràfà tẹ́pẹ́tẹ́ ẹgbẹ́ tó rú bá mú wa àbí kankan aláǹfààní láti lọ wẹ̀ kí a má fi àfihàn pa ara wa o ẹ jọ̀ọ́ a lè bèèrè lọ́wọ́ àwọn àfáà wa dáadáa Islam mọ́ ó sì gbà pé kí a mọ́ so tí wọn bá gbà kí a wẹ̀ wọn ò ní ṣe ilé ìwẹ̀ síbẹ̀ torí àwọn náà ní ètò wọn so ẹ máa ráwọn èèyàn náà tán wẹ̀ tán máa wẹ̀ ẹ tún wọ aṣọ ìráàmù yín padà ẹ dẹ̀ jẹ́ ká kírun ní abẹ́ tẹ́ǹtì ìrun òun ni a fẹ́ lọ kí bí ìmáàmù iṣẹ́ òmùsá ṣe máa ń sọ a fẹ́ lọ kírun fún Ọlọ́run ni gbogbo àwa tírun wa ò bá ṣe déédéé bóyá ń ta ọjà lọ́wọ́ màá kí asiri mi tó bá di mọ́ grave àsìkò yẹn kò ń ṣe bí ọjà nílé yìí o ẹ jẹ́ kí a change kí a lo opportunity pé a lọ Hajj kí a kírun wa ní àsìkò tó bá ti ń pe ìrun àwọn tó ń ta ọjà tá a fẹ́ ra ọjà lọ́wọ́ wọn ní Mẹ́kà àti Mẹ̀dínà gan tí wọ́n bá ti pèrún báyìí wọ́n máa ti ṣọ́ọ̀bù wọn ni ẹ wá wo báríkà Ọlọ́run lára wọn tèmi ṣe gbà fún Ọlọ́run lára wọn tí a bá pọ̀ ká tó 30 níwájú wọn ó máa sọ fún mi pé òun fẹ́ ti ṣọ́ọ̀bù òun kò ní kó sáré ta o lọ́kàn ẹlòmíà máa wò pé àdúró èrò torí yẹn tó yẹ kó sáré gbowó wà láì Ọlọ́run ọba tó ní dúró ó dá padà fún un tí ẹ bá ń kó bọ̀ láti tẹ̀tí lọ kírun yẹn ẹ̀rí ṣọ́ọ̀bù yẹn á tún ti kún padà sọ pé ó bẹ̀rù Ọlọ́run ni so àwa náà tá a lọ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká kírun ní abẹ́ tẹ́ǹtì wa ní nǹkan tá a fẹ́ jù pé a fẹ́ kírun fọ́lọ́run lọ gbogbo ìrun wa àfẹ́yìn tí kò bá nírun lóko àbára ọkùnrin tí ò kì í nírun mi ò rò pé ó sí so ẹ jẹ́ ká kírun tí wọ́n bá ti pe ìrun kò sí bá ṣe lè sùn ẹ jẹ́ ká jí torí pé wọ́n máa jí wa ẹ jẹ́ ká kírun normal time tá a fi kírun náà ni wọ́n ti wọ́n máa ṣe lecture fún wa so àwọn kan ti pè é pé a máa jẹ àǹfààní nìyẹn so tábàlẹ̀ aláàjì náà fẹ́ béèrè. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ṣé bẹ̀rẹ̀ pé ìgbà tí wọ́n sọ pé a máa gé irun wa ṣé bàbá ti wà lóhùn ni àbá máa mú pípà dání àbá máa mú ṣébi síìkì dání ni. Bàbá wà ní ọ̀hún àmọ́ ó dáa kí a mú clipper wá dání bàbá ní clipper tó wá gbé ṣébi síìkì la máa ń lò ẹ jẹ́ ká mú dání bàbá ní clipper ẹ jẹ́ ká mú dání nígbà tí a bá ti dé àràfà bá ti parí iṣẹ́ àràfà bá ti padà sí Mínà bàbá ṣọ́ọ̀bù tá a rí ní Mẹ́kà àti Mẹ̀dínà yẹn ò ní wá síbẹ̀ o so
so àwọn málà kan fi ń ṣe business náà wà tó pé àwọn Haúsá tó máa fi ṣe business wọ́n wà àmọ́ tí àwa náà bá ní nǹkan tí àwa ara wa lè ṣe fúnra wa ni so ẹ jẹ́ kí a mú dání. So Shotunde, any other question? Canada. Okay, sir. Orúkọ mi ni Alhaji Monsur Atidade. Alhaji Monsur Atidade. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé lórí ọ̀rọ̀ oògùn lílò. Lórí pé ìdílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan ní kíbẹ́rẹ́ pé dọ́kítọ̀ ọ́fíìlì ìdílé bàbá nìkan. Ní pásánálì, mo ní òògùn tẹ́ pé mo ń lò fún àmì. Ó jẹ́ oògùn GNL tí wọ́n wá sí ṣẹ́gẹ̀ máa ń lò fún àmì fún health mi. So irú iṣẹ́ pé kìí pé dọ́kítọ̀ ló sọ fún mi pé kí n máa lò ó tí mo lè gbé oògùn yẹn dání. Àwọn multivitamin supplement kìnìkan tá a ní tó jẹ́ pé personal something fún health wa ni aláǹfààní láti gbé dání. Àmọ́ ẹ má jẹ́ kó dàbí nǹkan tẹ́ fẹ́ lọ tà. Nǹkan tó ń gba ògùn lẹ̀ fún ni èèyàn tó ti gbé páálí kan dání. So gbogbo nǹkan tá a bá ń lò tó yẹ kó òun ló fún àlàáfíà fún wa Saudi ò ní ká má gbé dání. Ẹlẹ́tọ̀ọ́ láti yẹn ò ní ìdípẹ́ gba report fún nǹkan tí mo ṣe kí mọ́mí gba doctor report lọ́dọ̀ doctor wọn ni pé wọ́n sọ pé injection yẹn àwọn ni wọ́n lè explain yẹn but tí ìwé bá ti wà fún ó máa easy láti ṣàlàyé wọn nílé dá gbogbo jọ̀mọ́ dúró àdé nílé fi wọ́n lẹ̀ torí téèyàn kò bá ti pé mọ́tò ò ní lọ so àwọn tá a bá ní oògùn tá a máa ń lò fún ara wa ṣe pé òun la máa ń lò tí ó pọ̀ jù ẹ jẹ́ ká mú dání ó jẹ́ fún kọ́tà lè lò fún 1 month ṣe é yín mà. Àmín. Ibi tó ń bá wa gba iṣẹ́ ìdí kọ́lọ́hún kó bá wa parí ẹ̀. Àmín. Ìmágbéra wa kọ́lọ́hún ṣe ní rọrùn. Àmín. Wọ́n dà ọ́ láàmú láti Múrítàlá o. Àmín. Wọ́n dà ọ́ láàmú ní Dọ̀há. Àmín. Wọ́n dà ọ́ láàmú ní Istanbul. Àmín. Má jẹ́ asọnù ní airport Nàìjíríà. Àmín. Má jẹ́ asọnù ní Dọ̀há o. Àmín. Tàbá máa wá dé Mẹ̀dínà tá à ń dé Mẹ́kà ọlọ́run má jẹ́ asọnù bẹ́ẹ̀. Àmín. Ìfẹ́ ta máa wá ní síra wa tá à ń bẹ̀bẹ̀ yìí. Ìfẹ́ ìkọlọ̀ wa fi sí gbogbo wa lọ́kàn. Àmín. Kí a lè láyè láti máa ṣọ́ ara wa. Àmín. Tí èèyàn kan bá lọ tọ̀ àwọn méjì kan lọ tọ̀ ẹ jẹ́ á dúró dè wọ́n. Ìfẹ́ ara ìfẹ́ tí mò ń sọ láti ilẹ̀ nìyẹn. Ẹ má yẹ ká ṣùgbọ́n àwọn lọ tọ̀ ẹ ká máa lọ́sọ̀ bàjẹ́ ẹ má jẹ́ àṣì bẹ́ẹ̀. Torí pé láàrin ìṣẹ́jú kan gbogbo ìdààmú kan lè di bàbá rẹ̀ wọn. Kí Ọlọ́run kó má sọ gbogbo wa nà. Ìfẹ́ ni a fi bẹ̀rẹ̀ prógrámù yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì níbí àbáwọn míì tó wà l'Amẹ́ríkà ní London wọn ò rí mi rí èyí ni ẹlòmíì láǹfààní láti rí ẹni tó ń jẹ́ Al-Yusuff ẹlòmíì sanwó pẹ̀lú ìfẹ́ àti ìgbàgbọ́ èmi orí TikTok èmi online ló ti rí fóònù nọ́mbà mi tí wọ́n dẹ̀ sanwó tó mo bí Ọlọ́run ọba àlekẹ́ ọlá pẹ̀lú gbogbo ẹ ṣe ṣe tí ẹ dúró tì wá kí Ọlọ́run má ṣáà dúró tì yín jù bẹ́ẹ̀. Àmín. Gbogbo nǹkan tá a máa ṣe fún yín ní Mẹ́kà àti Mẹ̀dínà Ọlọ́run má jẹ́ òní lára. Àmín. Wọ́n gbòdì lára yín. Àmín. Àwa náà tá a máa ṣe kọ́lọ́run má fi ní wá lára. Àmín. Kọ́lọ́run fún wa lálàáfíà. Àmín. Iṣẹ́ tó pọ̀ ni kọ́lọ́run fún wa ṣe. Àmín. Iṣẹ́ tó pọ̀ ni kọ́lọ́run fún wa ṣe. Àmín. Iṣẹ́ tó pọ̀ ni kọ́lọ́run fún wa ṣe. Àmín. Àtàwọn àti kọ́lọ́run jẹ́ agbára wa yé. Àmín. Bá a ṣe ń ṣe níbi tí mo wá ń dùn síra wa láti láti bẹ̀rẹ̀ program Hajj. Má jẹ́ àdọ̀tà wa. Àmín. Má jẹ́ àdọ̀tà wa bá dé Mẹ̀dínà. Àmín. Àti gbogbo àtàjọ máa gbénu lé táàjọ gbérí àwọn àtàjọ máa ṣe nǹkan papọ̀ Ọlọ́run fìfẹ́ ara wa sí wa lọ́kàn. Àmín. Ọlọ́run wá fìfẹ́ Ọlọ́run náà sí wa lọ́kàn. Àmín. Láláhùláwàlá kọ́. Quwwata illa billahi al-aliyyil Assalamu azim. alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Dúró yìí tó bá jẹ́ pé ṣe alálàájì ni wàláhì ó lè dúró mẹ́dálẹ́ àwa la tún sọ pé ọ̀gá ó ti tó o ọ̀rọ̀ alálàájì ló jẹ wọ́n lógún ìtàfikàlì yìí láfi fún wọn ọlọ́mọdé kó rẹ̀ wọ́n gbà kọ̀ọ̀kan kọ́lọ́mbà máa ṣe olùṣọ́ wọn bẹ́ẹ̀ pé wọ́n láago kan òru aago méjì aago mẹ́ta bí táìmù ṣe chẹ́ǹjì tó tá a bá wà ní Quraish èyí la fi imrahlata shita'i wa sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Now